kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lólókò òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì. Tí wọ́n bá fìyàn jọba ó yẹ kó máa wádìí bí nǹkan bá ṣe rí nínú ìlú, bí ìtàn bá ṣe lọ, ǹjẹ́ kí ló bí eléyìí, kí ló fa eléyìí, kí ló so eléyìí kọ́. Láyé òde òní àwọn bá tá a ní ó dórí gbogbo kan kodò ni. Ó di wípé káyé máa dàrú lé wọn lórí, kí gbogbo nǹkan máa bàjẹ́ lé wọn lórí. Ihun tí ó fa ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò ju ìtàn tí bàbá wa Ògúnwùsì ọba Ọ̀jájá tí wọ́n sọ wípé lórí ọ̀rọ̀ igbá ajé ilẹ̀ Yorùbá. Ẹ sọ̀rọ̀ yìí ẹni igbá ajé ilẹ̀ Yorùbá ẹni àwọn Ìgbò ló ní kì í ṣe àwa ọmọ Odùduwà. Ẹ jẹ́ kí n wá ṣàlàyé fún yín. Tí ọmọdé ò bá mọ̀ tán àròbá sì ní bàbá tán. Ihun tí àwa mọ̀ nípa àìsàn yìí kò tiẹ̀ lọ bẹ́ẹ̀ rárá, kò tiẹ̀ níbo ni Ìgbò gbà débẹ̀. Ní ayé ìgbà kan nílé Ifẹ̀ ó ní àwọn èèyàn kan tí à ń pè ní Ìgbò. Wọ́n máa ń da kinní kan bora bí ewéko báyìí, òun ni wọ́n fi ń dààmú àwọn èèyàn nínú ìlú Ifẹ̀. Béèyàn bá lóko kó tó dé bóyá ó pàdé lọ́nà wọ́n á gbé wọn pa wọ́n á ṣe gbogbo ẹ̀. À ń pe àwọn ará bíi ní Ìgbò. Ìgbò ni wọ́n, ọmọ Yorùbá sì ni wọ́n pẹ̀lú. Wọ́n sì wà nílẹ̀ Yorùbá dọ̀la. Mi ò fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ yẹn pọ̀, ṣùgbọ́n láàárín kan a rí àwọn èèyàn kan tí wọ́n tú àṣírí wọn tó fi di pé arábìnrin kan tá à ń pè ní Mọ́remí tó fi kọ ojú ìjà sí wọn tí Elédùmarè sì ní kó ṣẹ́gun wọn wípé ntọ́ dàbóra yìí ewéko ni ẹ jẹ́ ká tọ́nú ká fi òun iná yẹn náà fi bọ́ wọn sí òun náà fi mọ̀ pé èèyàn ẹlẹ́ran ara ni wọ́n kì í ṣe iwin. Ìgbò lórúkọ àwọn ẹni yìí kì í ṣe Ìgbò. Gẹ́gẹ́ bí àwọn ìtàn ṣe lọ, ẹ jẹ́ ká máa súnmọ́ àwọn tó bá mọ ìtàn nínú ìlú ká tó pa ìtàn. Ẹ má jẹ́ ká máa jáde ká kàn máa balẹ̀ jẹ́ lẹ́yìn tẹ́ ẹ jẹ́ àgbàlagbà nílẹ̀ Yorùbá. Kí ló dé tó jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbàlagbà nílẹ̀ Yorùbá gan lẹ́ ń ba nǹkan jẹ́. Bẹ́ẹ̀ ni eléko jáde tó ní ìlú Èkó kì í ṣe ilẹ̀ Yorùbá. Àwọn Benin àbí ibo náà tẹ̀ pé àwọn náà ní Èkó ò papọ̀ mọ́lẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá dárúkọ ilẹ̀ Benin, wọ́n dé adé nílẹ̀ Benin, Yorùbá sì nílẹ̀ Benin. Àwọn ẹ̀yà kan wà ní Delta State, bẹ́ẹ̀ bá ń dárúkọ wọn tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ nípa wọn ẹ sì ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Àwọn agbègbè kan wà nílùú Kogi, bẹ́ẹ̀ bá ń dárúkọ wọn ẹ ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá. Ìgbà tí ayé di ayé ọ̀làjú ni wọ́n mú oníkálukú tí wọ́n pín wọn sí gbá pín wọn sí àwo. Ọ̀pọ̀lọpọ̀ ló wà tó jẹ́ pé ilẹ̀ Yorùbá la máa kà wọ́n mọ́ tó jẹ́ pé ọmọ Yorùbá ni wọ́n, ọmọ Odùduwà ni wọ́n. Ẹ wo sáàdì kan wà ní Kwara, ẹ rí i pé àwọn kan wà ní Kwara yẹn tó jẹ́ pé apá kan wọn míì wọn kì í ṣe ara Yorùbá tó sì jẹ́ pé Yorùbá ni wọ́n. Kí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbàlagbà nílẹ̀ Yorùbá, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọba aládé nílẹ̀ Yorùbá, kẹ́ ẹ tó sọ̀rọ̀ àdàkẹ́ ẹ máa pe àwọn èèyàn jókòó bóyá láàfin yín ni bóyá lára àwọn olóyè yín ni ẹ béèrè lọ́wọ́ wọn bí ìtàn bá ṣe lọ kẹ́ ẹ tó bọ́ síta sọ̀rọ̀, nítorí pé ihun tẹ́ ẹ ń sọ yìí ihun tẹ́ ẹ ń ṣe yìí ẹ fojú Yorùbá ń gbolẹ̀. Bàbá mi Moshood ṣàbí mo kí yín jàre. Ẹ jẹ́ ká máa pera wa jókòó lẹ́yìn ẹ̀yìn bàbá yìí, ẹ máa pera yín jókòó, ẹ má jẹ́ kó jẹ́ pé fókọ̀s yín lórí ọ̀rọ̀ bí ẹ ṣe máa gba Ghana must go nìkan, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tá a ní lónìí wọn ò kọ́ àṣà àti ìṣe mọ́ bí kì í ṣe wípé ibi tí wọ́n á ti jẹun wọn ò ráàyè rárá. Láwọn bàbá tá a ní lónìí tí ó jẹ́ pé à ń pè wọ́n ní ọba aládé nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká máa ṣiṣẹ́ ilẹ̀ Yorùbá. Wọ́n bá fi wá jọba wọ́n ní ká lọ ṣiṣẹ́ ni. Ẹni tí wọ́n bá fi jẹ olórí nínú ìlú ó máa ń sin ìlú ni. Ẹ ṣiṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe nípa ibi tá a fi yín sí, bẹ́ẹ̀ bá wá rówó ń bẹ̀ kò jà. Èyí tí mo mú wá lónìí àmọ̀ràn ni ọ̀rọ̀ méjì péré náà ni mo fẹ́ sọ. Mo dúró lórí ti ọ̀rọ̀ ìtàn tẹ́ sọ. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ mo fẹ́ bá àwa tá a jẹ́ mùsùlùmí sọ̀rọ̀ káàkiri nílẹ̀ Yorùbá. Mi ò sọ ẹ̀yà mìíràn. Gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ àkókò wálẹ̀. Ẹ má jẹ́ kó jẹ́ pé a máa jà torí ẹ̀sìn. Ẹ má fi orúkọ Ọlọ́run Ọba Elédùmarè ẹ má fi jà. Ẹni tó bá fi orúkọ Elédùmarè tó fi ń jà tó lóun fẹ́ gbèjà Ọlọ́run á jẹ́ pé ẹni tọ̀hún
kò mọ tí ń ṣe. Tó o bá ń ṣẹ̀sìn kọjú mẹ́sìn tó ń ṣe, má torí pé o jẹ́ mùsùlùmí kí eléégún máa lọ kó wò ó pé àwọn arábí màá fi wọ́n ràn. Kí ni ìtumọ̀ pé màá fi wọ́n ràn? Òun ni pé màá tọ́ wọn jà. Kò yẹ kó máa ṣégún, kò yẹ kó máa bòṣà. Kúrú kí ló kàn ẹ́? Ìwọ mùsùlùmí ni ẹ́, o sì nígbàgbọ́ nínú tó ń ṣe. Kọjú mọ́ tó ń ṣe kó máa ṣe ìṣó. Ẹni tó jẹ́ pé olóòṣà ni ẹ fi sílẹ̀, ẹ jẹ́ kó máa bòṣà ẹ̀. Ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ gbogbo àwa ẹlẹ́sìn mùsùlùmí. Kí ló dé tó bá ń jẹ́ pé orí ọ̀rọ̀ mùsùlùmí, ọ̀dọ̀ mùsùlùmí ni ìjà ti máa ń wá? Ó pẹ̀lú tí mi ì ṣe fẹ́ nìkan ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn Islam, nítorí pé ìdíwé tí a fi ń gbé ọ̀rọ̀ ẹ̀sìn Islam ó ti ga ju bó ṣe yẹ lọ. Àwọn péréte nínú àwọn àgbààgbà nínú ẹ̀sìn Islam dẹ̀ ni wọ́n máa ń sọ òtítọ́ ọ̀rọ̀. Péréte nínú àwọn ẹlẹ́sìn mùsùlùmí ni wọ́n máa ń bá wa sọ òtítọ́ ọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọ́n á sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé wọ́n jókòó ti Elédùmarè tó jọ ṣèpàdé ni. Ẹja bára wọn sòótọ́ ọ̀rọ̀. Elédùmarè ò dá ẹ̀sìn. Elédùmarè kò dá ẹ̀sìn fẹ́nikẹ́ni. Ẹ̀sìn tó bá ń ṣe kò kan ọ̀run. Òun kírun ni kò dọ́run. Ó ya eléégún ni kò dọ́run. Ó ya Ọlọ́bàtálá ni kò dọ́run. Ìwọ tó ya ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kò dọ́run. Ayé yìí ni gbogbo ẹ̀ mọ̀. Nítorí pé Elédùmarè ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn ẹ bí kì í ṣe pé kí ni iṣẹ́ ọwọ́ ẹ, kí ni ìwà tó hù, báwo ló ṣe lulẹ̀ ayé sí, ǹjẹ́ o ṣe dáadáa bí? Ṣé ìwọ tó ń pa ọmọ ọlọ́mọ lẹ́kúnjayé ni ẹni? Ṣé ìwọ tó ń pààyàn ni ẹni? Àbí ìwọ tó ń ṣe dáadáa, ìwọ tó rọ́mọ lọ́mọ nínú kòtò tó fà síta? Ẹni tá à ń pè lẹ́sìn nìyẹn. Mo ń kírun kì í ṣe ẹ̀sìn. Ìrun kíkí á wúlò fún ẹ nínú sàárè. Ò ń gbààwẹ̀, ò ń gbà fẹ́lẹ́dà tiẹ̀ ni kì í ṣe f'Elédùmarè. Àwẹ̀ tó ń gbà ó fi ń tọrọ nǹkan lọ́wọ́ Ọlọ́run ni. Ṣé torí Ọlọ́run ló ṣe ń gbààwẹ̀ ni? Torí ìtara tiẹ̀ ni. Bóyá àwọ̀ tó dẹ́ṣẹ̀ o wò pé kí Elédùmarè lè pa ẹ̀ṣẹ̀ rẹ, ò ń gbààwẹ̀ torí ẹ̀ ni, kì í ṣe pé torí Ọlọ́run. Kí ló wá dé tá a fẹ́ mú gbogbo nǹkan tó fi jẹ́ pé gbogbo nǹkan la máa fi máa fa wàhálà? Ó ṣẹlẹ̀ ní ilẹ̀ Nọ́ọ̀tì lọ́hùn tí wọ́n pa odindi èèyàn tó nítorí pé ó sọ̀rọ̀ sí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ṣé ó yẹ ó rí bẹ́ẹ̀ ni? Kí ló dé tá a gbèjà ẹ tí ò yẹ ká gbèjà? Ẹ ṣe fi Elédùmarè sílẹ̀ kẹ́ ṣẹ̀sìn ti yín. Ẹ má jẹ́ ká fíràn mọ́. Àwẹ̀ tó wà ń ta ní tó ṣẹlẹ̀ nílé Ifẹ̀, ó ṣẹlẹ̀ ní ìlú Ìṣàgámù bí tá a ti bí èmi lọ́mọ rí. Ní ọdún náà lọ́hùn, ẹ̀yin ní nǹkan yín àwẹ̀ ó bọ́ sí inú ìgbà tí wọ́n ṣe orò nílùú Ìṣàgámù lọ́dún náà lọ́hùn. Ṣùgbọ́n tá a bá fẹ́ sọ òtítọ́ ọ̀rọ̀, ẹ ti mọ̀ wípé ìgbà báyìí làwọn ẹni yìí ṣe nǹkan yìí. Nígbà tẹ́ ti rí yìí tí wọ́n sì tún wọ́n bọ́ síta wọ́n kéde àwẹ̀ orò á bẹ̀rẹ̀ lọ́jọ́ báyìí o, kí wọ́n nílé gbélé o, kí kinní kan ṣe kinní kan. Ẹ̀yin wá ṣe àfojúdi ní àwọn tí wọ́n jẹ́ Haúsá ni o, kì í ṣe àwọn Yorùbá o. Wọ́n wá ṣe àfojúdi lọ́jọ́ náà lọ́hùn pé tẹ́ ẹ bá ṣòro ẹ mọ̀jò dé sábò, ẹ ṣe orò láàrin ìgboro. Ṣálò àlejò ló máa sọ fún nílùú pé báwo ló ṣe fẹ́ rìn. Nígbà tí nǹkan ìbẹ́lẹ̀ tó di ogun tó dọdẹ, ìgbà yẹn lẹ tó gbà pé nǹkan bẹ Yorùbá wà. Ó yẹ kí Elédùmarè gbèjà yín jà, ṣùgbọ́n Elédùmarè rí pé ń tẹ̀ ń ṣe ẹ̀yin lẹ fa wàhálà lẹ́sẹ̀ lọ́dún náà lọ́hùn. Ẹ wo ohun tó bàjẹ́. Àṣẹ àwọn bàbá wa náà fi bá yín jà lọ́dún náà lọ́hùn. Ṣé bá rí ọmọ Yorùbá tó jẹ́ pé ọmọ bíbí ìlú Ìṣàgámù tó ra ìbọn tó ra ọta fún yín pé kẹ́ fi jà? Yorùbá ọ̀rẹ́ ni ra kankan fóun. Ṣùgbọ́n àwọn alálẹ̀ tí wọ́n ń pè tẹ́yìn rò bí kò sí nǹkan kan yẹn, òun náà pè tì yín tó fi bá yín jà lọ́dún náà lọ́hùn tó sì ṣẹ́gun. Ọ̀rọ̀ tí mo sọ bíi 96 or something like that. Kì í ṣe ìtàn kan tó pẹ́ tá a máa sọ pé bóyá ìtàn tó pẹ́ ni. Ẹ jẹ́ kí olóró ṣe orò. Ìwọ tó jẹ́ mùsùlùmí ṣe mùsùlùmí ẹ. Tá a bá wá ní ká wò ó tí àwọn ẹlẹ́sìn àbáláyé yìí tí wọ́n bá dàbí ẹ̀yin mùsùlùmí, kò sí nǹkan tó máa jẹ́ mùsùlùmí nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ tí mo sọ lónìí, ẹni tí ó bá bú mi kó bú mi. Ẹni tí ó bá sì sọ òtítọ́ ọ̀rọ̀ nínú yín tẹ́ ẹ jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí á sọ òtítọ́ ọ̀rọ̀. Tí ẹ̀sìn àbáláyé tó bá jẹ́ pé bí ẹ̀yin mùsùlùmí ṣe ń ṣe yìí ni àwọn ẹlẹ́sìn àbáláyé ṣe ń ṣe, kò ní sí tó jẹ́ ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì nílẹ̀ Yorùbá. Ẹ já sòtọ́ ọ̀rọ̀ fúnra wa. Tó bá jẹ́ pé àwọn tó ń jẹ́ ẹlẹ́sìn àbáláyé tí wọn ò bá jẹ́ oníwà pẹ̀lẹ́, tí wọn ò bá jẹ́ onísùúrù èèyàn, tí wọn ò bá jẹ́ tó mọ Ọlọ́run tó súnmọ́ Elédùmarè, ẹ̀sìn mùsùlùmí ò ní dúró lẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ lẹ̀sìn kìrìsìtẹ́nì ò ní dúró lẹ̀ Yorùbá. Kí ló wá dé tá à ń ṣàṣejù? Ẹ̀sìn àbáláyé la bá nílẹ̀ Yorùbá, wọ́n sì gbà yín tọwọ́ tẹsẹ̀. Ààrẹ lòmíì tó jẹ́ pé nígbà tẹ́gbẹ́sìn mùsùlùmí wá ó gbà á, tẹ́ fọ̀rọ̀ Ọlọ́run bọ, ó wò pé òun á máa ṣe, ó sì ń ṣe, ṣùgbọ́n kò fi tí ó wà nínú ilé ẹ̀ kò fi sílẹ̀. Bẹ́ẹ̀ láàrẹ lòmíì tó jẹ́ pé ẹlẹ́sìn àbáláyé ni, nígbà tẹ́gbẹ́sìn kìrìsìtẹ́nì dé ó gbà á. Kí ló dé tó jẹ́ pé ẹ̀yin lẹ́wàá máa fìtìnà tì àwọn tó ń ṣẹ̀sìn àbáláyé? Tí olóró bá ń ṣòro, ilẹ̀ wọn ni, àṣà wọn ni, àṣà ilẹ̀ Yorùbá ni.
àfi tó bá jẹ́ pé wọ́n gbé orò lọ sílẹ̀ Ìgbò wọ́n kọjá àyè wọn nìyẹn. Ṣùgbọ́n tó bá yẹn jẹ́ pé nílẹ̀ Yorùbá ìtẹ́ ẹ̀ dé bá ni, ìtẹ́sìn mùsùlùmí dé bá ni, ẹ̀yin kọ́ lẹ máa sọ pé ẹ fẹ́ parẹ́, kàkà bẹ́ẹ̀ ẹ máa pe ogun ni. Ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀, inú oṣù ńlá la wà yìí. Ẹni tó bá mọ Ọlọ́run kì í jà, ẹni tó bá mọ Ọlọ́run tó mọ Elédùmarè kò kì í jà, nítorí pé a fi gbogbo nǹkan sọ́wọ́ Elédùà ni. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ àgbàlagbà nínú ẹ̀sìn mùsùlùmí, ẹ pe àwọn tó kù sí àkíyèsí. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olótìtọ́ ènìyàn, olódodo ènìyàn, ẹ pe àwọn èèyàn yín ṣàkíyèsí. Bí eléégún bá lọ, ẹ fi eléégún lẹ̀ tí ò bá ti wá bá yín. Eléégún tó bá wọ mọ́ṣáláṣí, ẹ lè lù pa sínú mọ́ṣáláṣí kẹ́ ẹ dáná sun. Ṣùgbọ́n tó bá lọ tiẹ̀ níta, ẹ ti mọ̀ pé tẹ́ ẹ bá ní, ẹ fún wọn lẹ́jọ́ máa lọ tiwọn. Kẹ́ eléégún kọ̀ọ̀kan ṣàdédé yà nínú mọ́ṣáláṣí sì kó wọnú mọ́ṣáláṣí. Àbí kẹ́ ẹ máa kírun lọ́wọ́ kẹ́ pèrún báyìí, káwọn kan sọ pé olóòṣàlà pé ìrun tẹ́ ń pè ó ń disturb àwọn, kan wọnú mọ́ṣáláṣí kan bẹ̀rẹ̀ sí ní bá yín jà. Ìjọ mọ́pọlọ wá bí? Wà tó fi jẹ́ pé ẹ̀yin ni ẹ máa ń fìràn ní gbogbo ìgbà. Ẹ má fi ẹ̀sìn jà mọ́, ẹ má jàjà ẹ̀sìn mọ́, ẹ jà fórí ara yín. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa lọ́jẹ́ karó jẹjẹ, ọlọ́jẹ́ kárí nǹkan mu. Ní tẹ́ẹ̀dọ́gbọ́n bábọ̀ tẹ́ẹ̀dọ́gbọ́n ṣe yìí, àìmọye ẹ̀mí tó máa lọ sí, ìjẹ́ Elédùmarè rán wa bẹ́ẹ̀ bí? Ẹ ṣẹ̀sìn, bẹ́ẹ̀ bá ṣe lè ṣe ẹ̀sìn níwọ̀n bá tara ti yín. Ẹ má fi ẹ̀sìn, ẹ má fi dá wàhálà lẹ̀ láàrin ìlú. Ọ̀rọ̀ ikọ̀ mi lóminú púpọ̀ púpọ̀. Kí ló dé tó jẹ́ pé a máa jàjà ẹ̀sìn gbogbo ìgbà? Elédùmarè nìkan ló mẹ tó sìn. Ọlọ́run ọba nìkan, òun lọ́ba aláṣẹ ọ̀rọ̀ tó mẹ tó sìn. Òun sì ló mọ gbogbo àṣírí oníkálukú. Tá a bá sọ̀rọ̀ nípa pé kí ẹ̀sìn ní ìwà pẹ̀lẹ́, ẹ̀sìn àbáláyé ni. Lótìtọ́ àti òdodo, kò síbi tí wọ́n ti kí kẹ́dì alẹ́. Ìwà ó yàtọ̀ sí ẹ̀sìn. Ká sòtítọ́ ọ̀rọ̀, ìwà ibi tá a ti bí ni, in tá a bí ni mọ́, bá a ṣe tọ́ ni, bá a ṣe wo ni, èèyàn kọ́ lára ìwà ń bẹ̀. Tẹ́ bá rẹ́ lónìí tó bá ṣìwà wù bì kan, ẹ má wò ó pé torí pé ó jẹ́ ẹlẹ́sìn kan ló ṣe ṣìwà kù. Kẹ́ wá máa wò ó pé torí yẹn àwọn tó ń ṣe ẹ̀sìn yẹn wọn ò ní rọrùn wọ̀. Ta ló dọ̀rùn bọ̀ nù wa? Kò sẹ́ni tó dọ̀rùn bọ̀, kò sẹ́ni tó mọ bọ́ọ̀ ṣe rí. Ẹ má wá ká bá àkókò eléyìí, ká máa ba nǹkan jẹ́, ká máa da nǹkan rú. Èmi fẹ́ lédò àbẹ̀wá. Bí ọ̀rọ̀ yẹn ṣe rí lára mi, òun ni mo ṣe sọ. Àwọn bàbá wa dẹ̀ ní nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àdórí gbogbo nǹkan kodò, wọ́n pẹ̀lẹ́ tó ń fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Àwa tá a jẹ́ lẹ́sìn àbáláyé, mo fẹ́ pe àwa náà ṣàkíyèsí. Ẹ má wò ó pé torí pé ẹnìkan ṣe mùsùlùmí, bóyá owó láwà ní tẹ́rí pé eléyìí mùsùlùmí ni, ó wá jẹ́ ìgbà tẹ́ ẹ̀ ń ṣe eégún yín, àbẹ́ ẹ̀ ń ṣe orò yín, ẹ má fi fíràn. Èèyàn kì í máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn láti fi fíràn, nítorí pé ìbẹ̀rẹ̀ ìjà là ń mọ̀, àmọ́ tó máa parí ìjà. Kò sẹ́ni tó mọ̀ gbẹ̀yìn ìjà o. Lágbájá máa ń nà. O lè débẹ̀ tó yẹ kó ní òun gbé oyílẹ̀. Gbogbo àwa tá a jẹ́ lẹ́sìn àbáláyé pátápátá, mo pè wá, mo bẹ̀ wá, mo rọ̀ wá, mo ṣí wa létí ọ̀rọ̀. Ẹ má wu ìwà tó jẹ́ pé ẹ fi dá wàhálà sílẹ̀. Èmi kì í dúró dé àbòsí o, bí ọ̀rọ̀ bá ṣe rí ni màá ṣe sọ. Ó ní ọ̀rọ̀ kan tí mo ṣe mú bọ̀ lórí ètò tí màá ṣe lọ́jọ́ náà, ètò kàǹkà ni fún ẹ̀sìn àbáláyé tá à ń sọ̀rọ̀ èyí, ṣùgbọ́n ọ̀rọ̀ òun kì í ṣòní, nítorí pé mo pe àwọn àgbàlagbà nínú ẹlẹ́sìn àbáláyé nípa nǹkan yìí tí wọ́n fẹ́ máa yí ọ̀rọ̀ náà. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ òun ò tẹ̀ kí n sọ̀rọ̀ tó pọ̀, ní tí mo lè sọ ni mo lè yan. Ẹ lè lọ sí comment section mi kẹ́ fún mi lésì. Ìwọ tó bá jẹ́ babaláwo tó jiná, mo ti dúró lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn mùsùlùmí. Ìwọ tó bá jẹ́ babaláwo tó fẹ́ ṣòtítọ́, ẹ má ṣèké nípa ọ̀rọ̀ tí n fẹ́ sọ yìí. Ifá kan wà tó jẹ́ pé tó bá dá fún yàn, wọ́n sọ fún tọ̀hún pé kó mọ kírun. Ṣùgbọ́n láàyè kan, a rí pé àwọn àgbàlagbà kan pẹ̀lú àwọn èèyàn kan, wọ́n ti fẹ́ ti àbòsí bọ̀ ọ́. Lórí ọ̀rọ̀ tí mo sọ yìí, wọ́n pe bàbá wa Ẹlẹ́bùbọn, màá dárúkọ wọn. A jọ wà lórí ìpàdé yìí. Bàbá sì dáhùn pé ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀. Ń pé ṣùgbọ́n Ifá yẹn tọ́ka sí pé wọ́n máa mú ẹ̀sìn mùsùlùmí wá sílẹ̀ Yorùbá. Kí ẹnikẹ́ni tó fún mi lésì, màá yànnà náà ọ̀rọ̀ yìí kẹ́ ẹ tó fún mi lésì. Ìṣẹ́jú bí méjì péré ni mo ní. Tí ẹnìkan bá wọ igbódù, Ifá tó bá bí òun tọ̀hún, ẹsẹ̀ fàyè ni ẹni tí wọ́n mú wọ igbódù tó ń tẹfá fún ìgbọ́dọ̀ tẹ̀lé. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, gbogbo èyí babaláwo nílẹ̀ Yorùbá, ẹ sòtítọ́ ẹ sòdodo lórí ọ̀rọ̀ tí mò ń béèrè yìí.
ifá tó bá bí ẹnikẹ́ni ń pé ó lọ tẹ̀fá o, ifá tó bá bí ẹsẹ̀ fá yìí ni ẹni yìí gbọ́dọ̀ tẹ̀lé. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni, ifá tá à ń sọ ìbí mi sọ ẹsẹ̀ fá yẹn síta, mo á fẹ́ kó jẹ́ pé babaláwo kan ni wọ́n á fún mi lésì ọ̀rọ̀ yìí, ni wọ́n á dẹ̀ sọ ẹsẹ̀ fá tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ìyẹn ni àwa mùsùlùmí ò kí ń wò wípé ó ní ta dé bá, ó ní tẹ́lẹ̀dùmarè jogún fún wa, ṣùgbọ́n tẹ́lẹ̀dùmarè jogún fún wa yẹn nítorí pé àmọyí ẹ̀ àti tà á. Tó bá jẹ́ pé ifá tó bá bíyàn nínú gbódùlé gbọ́dọ̀ tẹ̀lé ẹsẹ̀ rẹ̀, á jẹ́ pé àwọn bàbá wa ti ń ṣàbòsí wípé pé àwọn kan pé àṣìsọ ni àbí àṣìṣe ni pé bóyá àwọn ifá tá à ń sọ yìí, mo lè kí bíi méjì nínú ẹsẹ̀ fáyì tó tọ́ka sí pé ẹni gbọ́dọ̀ ṣẹ̀sìn mùsùlùmí. Ẹ má jẹ́ ká torí pé àwọn mùsùlùmí hùwà kan ká wá sọ pé tí fáyì bá wá bíyàn ká wá ṣì lọ́nà, nítorí pé tẹ́ ẹ bá ṣì lọ́nà kò lè jẹ̀rọ̀ fẹ́ nìyẹn. Tẹ́ ẹ bá jẹ́ kó ṣe nǹkan tó yẹ kó ṣe, ayé ò lè nítumọ̀. Ń tẹ́yìn bàbá wa mọ̀ ni, ẹ má wá jẹ́ ká ṣàbòsí. Bàbá wa Lẹ́gùngàn lórí ọ̀rọ̀ tí mò ń sọ yẹ tún lè pàdé, má pàdé yín. Ẹ má jẹ́ ká ti àbòsí bọ̀, ẹ má ṣì àwọn èèyàn lọ́nà, ẹ má jẹ́ ká da orí àwọn èèyàn rú bíi ti àwọn kan, nítorí pé àwọn kan da orí àwọn èèyàn rú tó jẹ́ pé ẹlòmíì kò lójú láyè tara tiẹ̀ wọn tó máa fi kú, tó máa fi jáde láyé, wọn ti bà tẹlòmíì jẹ́. Nígbà tó bá sọ fẹ́ lómi pé kí ló ń jẹ́ ifá lọ́dà sómi lọ́dàánù, wọ́n lè ní kó lọ ka sáàmù kan sí kó lọ́dàánù, kí ní jẹ́ bẹ́ẹ̀? Elédùmarè ló mẹ́ni tí ó là, òun ló sì ní gbogbo agbára. Fún ìdílé yìí, gbogbo ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn àbáláyé, mo pè yín sí àkíyèsí yìí. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kí wọ́n ti àbòsí bọ ọ̀rọ̀ yìí. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kí wọ́n ti àbòsí bọ̀. Ẹ jẹ́ ká ṣe bọ́n ṣe ń ṣe kó lè bá rí bó ṣe ń rí. Ẹ má ṣì àwọn èèyàn lọ́nà, ẹ má da yé aláyé rú. Bàbá wa Lẹ́gùngàn, mo tún pè yín lẹ́ẹ̀kan sí àkíyèsí ọ̀rọ̀ yìí nípa nǹkan tí mo gbọ́ lẹ́nu yín nípa ẹsẹ̀ fá yìí, wípé àwọn kan wọ́n ṣe àṣìṣe ni. Ihun tó bá fi mú, tó bá jẹ́ wípé ẹsẹ̀ fá tó bá bíyàn lèèyàn gbọ́dọ̀ tẹ̀lé. Bàbá tí wọ́n bá ti dá ifá tá à ń sọ yìí fún yàn nínú gbódù tó jẹ́ pé òun ló bíyàn, ẹni yẹn gbọ́dọ̀ ṣẹ̀sìn mùsùlùmí. Àyàfi tó bá jẹ́ pé ṣe lẹ̀ ń tàn wá lóyà kù. Èmi ọmọ yín tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, mo mọ tí mò ń sọ o. Gbogbo ẹ̀yin àgbàlagbà nínú babaláwo nílẹ̀ Yorùbá lónìí, mo pè é lórí ọ̀rọ̀ yìí, mo fẹ́ kẹ́ dáhùn sórí ọ̀rọ̀ yìí. Tí àwọn kan bá wà tó bá ti ń ṣe àṣìṣe nǹkan yìí, ẹ jọ̀ọ́ mo fi Elédùmarè bẹ̀ wá, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ nítorí pé ẹ fẹ́ ba ayé àwọn èèyàn kan jẹ́ ni. Elédùmarè á wà pẹ̀lú wa o, a ò ní ṣàṣìtì. Mo dúró ní ibi ìbàyí náà, a tún pàdé lọ́jọ́ mi ọjọ́ rí. Ẹ má bínú ẹ̀yin èèyàn wa o, mo kí yín apá ẹ̀sùn gbogbo ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí, mo kí yín pé ẹ kú oṣù ládá tí a wà yìí. Elédùmarè ó san ẹ̀san rí fún wa. Àdúrà kálukú wa ló máa gbà. Gbogbo èròǹgbà wa sí dáadáa, Elédùmarè bá mu lọ sílé àṣẹ. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lẹ́ẹ̀kan sí, ìwọ tó ń ṣẹ̀sìn mùsùlùmí, ṣe ẹ̀sìn mùsùlùmí ẹ, kò sì yẹ kó ṣe. Má fi ẹ̀sìn, má fi tọ́ ìjà, má fi ẹ̀sìn, má fi wá ìjà. Ìwọ tó jẹ́ babaláwo àbí ìwọ tó jẹ́ elégún, tó bá ń gbégún ẹ lọ, tó rí mùsùlùmí, eléyìí ò ní kó lọ tọ́ ìjà mùsùlùmí nítorí pé ó jẹ́ lẹ́sìn mùsùlùmí. Kí là ń jà fún? Ta ni wọ́n sanwó oṣù fún nínú ẹ̀sìn? Kí ni tá à ń pè lẹ́sìn? Iṣẹ́ ọwọ́ ẹ lẹ̀sìn ẹ. Ìwà tó bá ń wò òun lẹ̀sìn ẹ. Ẹ má jẹ́ ká ba ayé jẹ́, ẹ má jẹ́ àdáyé rú. Mo bẹ̀ wá torí Ọlọ́run.